هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدق أما بعد كراوة لا كوكا كراوة كيولون شيء أقول لك صلاة على محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ìmàláyé ìgbàra wa láyé àsìkò wá sí wá tẹ̀lé ọ̀hún náà ni mọ̀ọ́dún wo lásán tó abẹ́ sọ̀rọ̀ lélẹ́ ó lé ní ahkam al-jana'iz táwọn náà bá kíyèsí á rí pé ní àná lóbi tùsùdọ̀ wá sí tí ó kọjá àfa ṣàlàyé fún wa nípa ahkam al-jana'iz wọ́n sì fi yé wa nípa tí ó bá di ọdún tí ó tẹ̀lé àwọn ṣe kí ni àwọn tẹ̀síwájú àmọ́ ọdún tó kọjá àní àǹfààní láti ṣe wáàsí lọ́kọ̀ àfáfẹ́ wa tẹ̀síwájú fún wa ní nàmà àfáwọ̀ tẹ̀síwájú náà sì ṣàlàyé níwọ̀n bá ṣókí nípa ohun tí wọ́n sọ ní ọdún tó kọjá ká tó tẹ̀síwájú insha Allah náà fadhal ṣe. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وآله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم أحكام الجنائز أحكام gbólóhùn òun la máa ń pè ní jámà nínú kéwù lọ́dọ̀ àwọn oníwèé a máa ń pè ní pluriel nǹkan pípọ̀ ẹyọkẹ́ okùn al-janaiz jámà òun náà pluriel mufrad al-janaza ṣẹ́rí tó bá sọ ahkamul janaiz ó kó àsìkò mẹ́ta jọ. Àsìkò gbà tí èèyàn bá lo àwọn yúnítì tó kẹ́yìn tó fẹ́ lò nílé ayé inú àárẹ̀ ló wà ní àbíkò tí ẹ̀ ṣàárẹ̀ àsìkò kan nìyẹn àsìkò tó bá tí òkú ẹgbẹ́ ìwílẹ̀ àsìkò kan nìyẹn àsìkò kẹta ní pé tá a bá ti wá lọ sí kí ló tún àsìkò kan ní àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí lẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa àsọsílẹ̀ wo la ní nínú Al-Qur'an àti nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti nínú ọ̀rọ̀ àbí ìṣe àwọn sáàbù sọ́ọ́lì nìyẹn àwọn àfà ńláńlá tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà táwọn náà gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti tàbí kan kọ yí dáadáa tó sì tẹ̀lé. Parce que tí ẹ bá wà láyé tí ẹ bá ń ṣẹ̀sìn o lè mẹ̀sí ṣe àfikórí èèyàn kan tó fẹ́ mọ̀ wáyé tó mọ̀ sùúrù ó mọ̀ sùúrù bí ṣe ń ṣe ó mọ̀ gbọ́ bí ṣe ń sọ. Gbogbo ń dáwà fẹ́ ṣe ní sí afẹ́ akọ̀ àmọ̀ mú nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà àtàwọn ẹni tó tẹ̀lé àwọn sọ̀hábà táwọn náà tún kọ̀ǹpúrọ̀ ọ̀rọ̀ àwọn sọ̀hábà ẹ̀sì ní suwisi àtàwọn àfá tó tún tẹ̀lé wọn bẹ́ẹ̀ torí àwọn eléyìí wọ́n mọ̀ kọ̀ǹpúrọ̀ nǹkan tó ṣe ń gbà wá àkọ̀ǹpúrọ̀ tí kò yé wa. àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun nìyẹn alhamdulillah a sì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní àníṣe fàṣẹ. Akọ́kọ́ sọ̀rọ̀ nípa wípé tọ́lọ́run bá ní kí èèyàn lo ayé fọ́wọ́ àsìkò tó fẹ́ lo ayé fún tó wá bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ tí gbogbo aná ti yé rí wípé àárẹ̀ yìí ó dàbí kí èèyàn dágbére fáyé bí ẹni
Chèmọ̀ tí a bá ní 20 ans, 25 ans, 30 ans, même 50 ans, ẹ̀rí bá ń fọ kò ní ronú kan kú lẹ́kọ̀ọ́ náà. Ìkankan bá ṣe kò lè sọ pé bọ̀ àsìkò kú ti ń bọ̀. Àmọ́ tí a bá ní kọjá 70 ans, 80 tó wá bẹ̀rẹ̀ sí lọ ṣe àwọn òtútù gba àwọn ọmọ ní ṣé kìí ṣe pé bàbá ń dàgbé, ṣé kìí ṣe pé ìyá ń dàgbé. Mais en temps normal, Mùsùlùmí, n'importe quel âge tó lè ní ọdún yóò tó lè ní sẹ́ ihun yóò tó lè wá kókó ọmọ ogun pé tí mo bá fẹ́ gba bẹ̀ lọ náà ní eré ọwọ́ òun fẹ́ lọ pàdé ọ̀rọ̀. Ó gbọ́dọ̀ jẹ́ réflexion tí Mùsùlùmí gbọ́dọ̀ lọ ní pépé. Jíjáde tí mo jáde tó bá já sí pé mi ìdílé padà wọlé gbọ́ngbọ́n. Ilé ìlú tó tí wọ́n gbé mi wáyé tí wọ́n bá padà rí mi gbé jáde gbọ́ngbọ́n. Ìyẹn gbọ́dọ̀ jẹ́ ìṣesí tí Mùsùlùmí ó gbọ́dọ̀ láyé. Àwa sọ̀rọ̀ níbi pé tí èèyàn bá ń ṣe òtútù pàtàkì jù tí àwọn ẹni tí ń ṣe òsàn fún àwọn òtútù tí wọ́n ti sọ pé Alexa kò tún sí kankan náà. Ẹ̀mí náà nìkan ló kù tó bá gbọ́ báyìí kákan gbé nǹkan wá lẹ̀ ká lọ sí i. Tàti rí pé ìyẹn ti ń pọ̀ káká kí làwọn nǹkan tó yẹ ká ṣe asọ̀rọ̀ wá bẹ̀ ní 2019 nínú àwọn kẹta sọ òun ni pé àwọn tá a bá wà lẹ́gbẹ̀ẹ́ ká ṣe tẹ̀lé ká máa ṣe gbólóhùn la ilaha illallah ká sọ fún un. Àwọn ìdòwí yóò wà lẹ́gbẹ̀ẹ́ aláàárẹ̀ báyìí ó lè jẹ́ lè lòtó ó lè jẹ́ lé ó lè jẹ́ bí bẹ́ẹ̀ ní ṣe wé fún un. Wọ́n ti ń gbé bí kó máa mímí náà kó máa lágbára àbí ibi ní tá máa ń pè ní súkèsúkè kó máa dé. Kí ti ń ṣe yìí? Kálukú ó ti mọ̀ fún àwọn ṣé kìí kó fẹ́. Mẹ̀ ihun tó yẹ kó ṣe fún wọn wá ní ṣe fún. Bí kan pè bàbá ẹ̀sọ́ la ilaha illallah bóyá ó lè pọ̀. Màmá ẹ̀sọ́ la ilaha illallah. Kódà àwọn àfáà ní tí èyí bá wà dìfísìlì láti sọ fún ti ẹ̀dínwá ẹ̀yẹ tó sẹ́gbẹ̀ẹ́ kẹ̀kẹ́ bá sọ la ilaha illallah la ilaha illallah tí bá ń gbọ́ tó bá jẹ́ ní tó ṣiṣẹ́ la ilaha illallah kó tó kó láyé Ọlọ́run darí ọ̀kẹ́ sára gbọ́dọ̀ náà yóò rí ọkàn. Àwọn àfáà ní tẹ́ bá sì ti gbọ́ tó bá ti wí bẹ́ẹ̀ ẹ mọ́ tó sọ fún ọmọ ẹ̀dá kẹ́rẹ́kẹ́rẹ́ kó mọ́ bàa já sí pé òun lòun tún bá yín sọ̀rọ̀ mí yóò ajá sí ẹ̀kọ́ tó ní jẹ́ gbólóhùn la ilaha illallah ọ̀gbọ́n sọ kẹ́kẹ́. Mẹ̀tẹ́ bá sọ fún yín après tó bá tó wá sọ̀rọ̀ mí ìyẹn kẹ́tù ṣe fọ́ kẹ́tù bẹ̀rẹ̀ sí lọ sọ mẹ́ ẹ má fọ́ sí ẹ̀ ẹ má fọ́ sí ẹ má fọ́ sọ fún tagbára parce que ẹ bá lọ sọ fún tagbára ó lè fẹ́ sọ fún kó sọ la ilaha kó kàn lọ́tọ̀ mẹ́ tó bá lọ sọ la ilaha tó bá lọ tọ́ mẹ́ ìyẹn ní bí kò tiẹ̀ sọ́lọ́ kankan àwọn gbogbo fini máa lè donc èyí wà lóka ká sọ fúnra mi àtẹ̀kí ká sọ la ilaha illallah fún ẹni tí ń pọ̀ ká lọ́wọ́. A sì mú ẹ̀rí wá nínú hadith Ànábì sallallahu alaihi wasallam tó ní laqinu mawtakum la ilaha illallah ẹ pé gbólóhùn la ilaha illallah fáwọn ọkùnrin mawtakum àwọn ọkùnrin ihun tí láwùbáwá pé nílé dáadáa ẹni tí ń pọ̀ ká kí ló kù. Àmì yóò túmọ̀ sí pé ẹni tó ti kú tàti di báyìí bóyá àgbèsí kó sí àbí ìplàkà láfẹ́ lọ sí òun kọ́ náà ní ká sọ la ilaha illallah pípọ̀ ní àwọn èèyàn máa ń ṣe ẹ̀rọ ẹ̀yẹ nígbà tó kú bá ti kú ẹ̀rì àwọn èèyàn mọ̀ wọlé tó bá jẹ́ pé ní asìlì lọ́fẹ́ lọ sí abáyé kéńzẹ̀ tán àbí abáyé lè di àwọn èèyàn mọ̀ wá kí wọn á ní ẹ̀wọ̀lé kẹsàlú àpò àwọn àdúgbò bẹ́ẹ̀ ní ẹjẹ́ ká ṣe la ilaha illallah fún ẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah olóòsì ti kú kò wúlò fún mọ́ gbólóhùn yẹn sì gbọ́dọ̀ àdúrà tó ní kẹ́ fi ṣàdúrà fún náà gbólóhùn dáadáa ní la ilaha illallah mais ça ne se dit pas en ce moment-là. Donc ẹni tí ọ̀rọ̀ tó kù lẹ́nu ẹ̀ òun ẹ̀ tó lè gbólóhùn kan gbólóhùn méjì
prêtez-le le mot la ilaha illallah bóyá ọlọ́run lè dọ̀rọ̀ rí sọ. bákan náà nínú àwọn ọ̀tá sọ fúnra wa ẹni tí ń pọ̀ ká kú tó fẹ́ mẹ́ kí o tí ì kú. àwọn onímọ̀ wọ́n jẹ́ àgbọ̀ yìí wípé súnà Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àlè wà ní ẹ̀gbẹ́ kàmàkà Suratu Yasin. èyí náà kì í ṣe wípé tó bá ti kú il faut toujours comprendre kì í ṣe tó bá ti kú yàtọ̀ rẹ̀ ká palẹ̀ mọ́ ká wẹ̀ ká kírun sí lára ká lọ sí ká sì ṣàdúrà tó ká ṣe lè lórí. mais ó ń pọ̀ ká kú lọ́wọ́ ìtún rí wa ìtún sọ̀rọ̀ kọ̀ọ̀kan mais àti wípé respiration ti ẹ̀yìn níbi wọ́n ní àríká Suratu Yasin fún ó kẹ̀kẹ́ sí bí hadith tó sọ ìbẹ̀rù pípọ̀ mọ́ àwọn onímọ̀ kìí ṣe ti sí òun látọ̀yọ́ tó ti pẹ́ tó sọ bí hadith náà pọ̀ dàbí. bákan náà étape méjèèjì yẹn ó wà ìwà àwọn alẹ́gbẹ̀ẹ́ èèyàn wa tárí ọ̀yá àti tí pọ̀ ká kú ọlọ́run wá ní pé kí ẹ̀mí náà kó pọ̀ wọ́n kàn fi wí fún wa pé ó ti kú kò síbẹ̀ nínú àwọn ọ̀gá tó yẹ ká ṣe òun ni wípé wọ́n ní ká gbé ojú rẹ̀ kọ́ kíbla ká gbé sínú pòsíṣíọ̀n fún ojú mọ́ kíbla ọ̀nà méjì ní pòsíṣíọ̀n náà wà ọ̀nà àkọ́kọ́ ká gbé dùbúlẹ̀ sí ìkàkà ìyẹn ní pé ká gbé dùbúlẹ̀ sí rí ẹ̀yẹ kí ẹsẹ̀ wá kọjú mọ́ bí kíbla ibi tá a máa ń kírun àwọn àwọn àgbàkan fi súnú bí eré náà jẹ́ bóyá bí ìrọ̀rí àbí kankan ṣẹ́mà ẹni tí òkú gan tó bá dùbúlẹ̀ bẹ́ẹ̀ tó bá fi dìde jókòó ń bọ́ ní ọkọ̀ ọdún mọ́ kíbla système kan yẹn tí a máa ń lójú ẹ̀kọ́ kíbla système yẹn kejì ká gbé dùbúlẹ̀ sórí ìhà ọ̀tún kódà sí pé ẹ̀yìn yẹn pọ̀mọ́ ẹ̀yìn náà á fi tìsá ògiri fẹ́ẹ́rẹ́fẹ́ kan ìhà náà wà nílẹ̀ àwa gbé pòsíṣọ́n náà fẹ́ ó já sí pé wájú ẹ̀ báyìí ló kọjú wọn kíbla complete èyí sì ní pòsíṣọ́n tí ó fi ń wà tó fi wọlé ju àkọ́kọ́ lọ gẹ́gẹ́ bí ẹni tí àwọn onímọ̀ sọ wọ́n mú eléyìí láti inú hadith Ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún Al-Barra wa Ma'azib níbi ìlà àtẹ́yìntà lọ́dọ̀dá nígbà tó bá fẹ́ gbúgbúlẹ̀ tó fẹ́ sùn lálẹ́ yẹn fatawadda wudu'an ṣíàmàlà bàtí wọ́n ṣíàmàlà lis-salah fún ìrun thumma ضجع على شقك الأيمن lẹ́yìn náà kò gbúgbúlẹ̀ sí ọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n náà lọ ní ẹ̀ wọ́n tó jẹ́ pé ọ̀gá wọn sùn ní pọ́tùkọ́ kò dáa mùsùlùmí ṣe gan ó hàzà gbogbo nǹkan tí mùsùlùmí máa ń ṣe ìmọ̀ àmì tó ti eré mi tó tó mùsùlùmí wọ́n ṣe gàsì ọ̀fẹ́ lọ sọ fún ṣàwàlá lẹ́yìn àwàlá dùbúlẹ̀ avec respect náà dùbúlẹ̀ nínú dùbúlẹ̀ pé òun dùbúlẹ̀ lẹ́ni tí ń fàtí pé ọlọ́run ọba kò sára tí ò lè fi ẹ̀ dá ẹranko onígbàmọ́ sùn bó bá ṣe lọ mùsùlùmí yìí sùn bẹ́ẹ̀ ẹlòmí ò jẹun kò tẹ̀ ní ṣíwọ́ tó wà náà ni ó ti sùn lọ c'est parce que kò ní gbèdé donc inú hadith yẹn kódà Ànábì ìgbà tí ó parí hadith náà sallallahu alaihi wasallam wọ́n ní fa in mutta ala al-fitra Allahu akbar kódà tó bá dùbúlẹ̀ bẹ́ẹ̀ tó ṣàlùwàlá tó dùbúlẹ̀ lórí àwọn tó rẹ̀ bẹ́ẹ̀ tó bá fi já sí pé inú ojú oorun yẹn náà ló fẹ́ bá fi lọ́dọ̀ ọlọ́run mutta ala al-fitra ó kú lẹ́nu tó kú sórí ìlànà Islam